fẹ́ Ìbàdàn ni á fẹ́ Port Harcourt ǹjẹ́ Port Harcourt ni. Ní Ṣèyí Mákindé. Yes. Á fi Yorùbá ní Ṣèyí Mákindé. Á fi Ìbàdàn. Ọmọ Port Harcourt nìjẹ́. Ọ̀dájú dẹ̀ ni Mákindé. Ìgbà tí yẹ fẹ́ kú maybe about 2 years ago ó fóònù ẹ̀ ní Wednesday ó ní kó wá rí wọn gently ó ní màmá Ṣèyí òun lọ sí Port Harcourt that was Wednesday ní àárọ̀ Thursday wọ́n lọ kọ́lẹ̀kùn mọ́ yàrá ìyá yẹn ní nígbà tí wọ́n pe tí ò dáhùn òkú ẹ̀ ni wọ́n bá. Àwọn olówó wọn tó ń wa kùsà ni wọ́n kò bọ́n lé wọn lọ́wọ́. Ta ló ní kùsà tó wà lọ́yọ̀ọ́? Tó wà lọ́yọ̀ọ́ nílẹ̀ Yorùbá wa ni o. Àwọn la ní kùsà o. Nǹkan tá lè lọ dánwò lọ́dọ̀ títí wọn lọ́hùn. Àgbákọ́mọdé. Ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní Ṣèyí Mákindé kì í sọ ọmọ Yorùbá o wọ́n ní kì í ṣe ìlú Ọ̀yọ́ gangan náà bí sí pé àfù Ọ̀yọ́ ni àfù àwọn Fúlàní ni pé Ṣèyí Mákindé kì í sọ ọmọ Yorùbá rárá tọ́ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ wọ́n ní Ṣèyí Mákindé mọ̀ nípa gbogbo ẹ̀ àtàwọn tó wá sílé sí fún Olóyè Sunday Igboho wọ́n ní Ṣèyí Mákindé ó lọ́wọ́ nínú gbogbo ẹ̀ wo ẹ wọ́n kankan fìdílé ká wá gbọ́ bá àwọn màmí Yorùbá Wuyì àtàwọn olólùfẹ́ bí wọ́n ṣe tú àṣírí Ṣèyí Mákindé nínú fídíò yìí ẹ jọ̀ọ́ bá mi láìkì kẹ̀dẹ̀ bá mi ṣe fídíò yìí. Àṣírí ńlá màlẹ́ ń tú yìí máa mì. Àṣírí ńlá lẹ̀ ń tú yìí ẹ ní sùúrù. Yes. Ẹgbẹ́ sórí afẹ́fẹ́ òun náà máa gbọ́. Ṣé rí àwọn alálẹ̀ ló máa dojú ìjà kọ́ gbogbo àwọn tó ti pa lẹ́kún nìbàdàn ló máa dojú ìjà kọ́. Ó wọlé onílé ó sẹ́lọ̀ ní onílé ó sanwó di ẹni tí ò nílé dè ní. Ẹlòmíì ronú kú ni bẹ́ẹ̀ náà ni kò ní bára rẹ̀ kúrò lórí àga yẹn. Ó dọwọ́ àwọn tó nílẹ̀. Ó dọwọ́ àwọn tó nílẹ̀ kò ní bára rẹ̀ kúrò lórí àpèrè yẹn. Èyí tí mo wí ní àṣálẹ́ yìí arọ ti rọ mọ́. Àṣẹ ti kún. Ẹ máa bẹ́ tó bọ́. À ń bàbọ̀ ẹ ṣeun màámi. Yóò dáa fún yín ẹ ṣé gan ni. Àkàrà tún sépo nǹkan dé o. Àwọn kan ní kí ìyá Go Deeper torí kí ni tó fẹ́ pa Ṣèyí Mákindé ni. Go Deeper bá wo Ògúndé Ṣèyí Ògúndé bá wa láìkè tó bá wa ṣí Ògúndé o ẹ bá wa gbóhùn sókè sá o. Ṣèyí àṣẹ bàbá mi. Mọ̀ pé àwọn èèyàn pọ̀. Ṣe rí máa kan ṣe sọ̀rọ̀ tán láìpẹ́ yìí tó ń sọ̀rọ̀ nípa Mákindé. Àbọ̀dé tí Mákindé gbà wá fẹ́ kíyèsí nígbà tí ariwo ṣàríà yẹn tó pọ̀ ṣé ṣàríà ni àbí ṣẹ̀ríà mọ̀ bọ́n ṣe ń pè jáde. Whatever tó pọ̀ ṣàríà whatever. Tẹ́ pariwo tí gbogbo àwọn èèyàn pariwo ọjọ́ kejì ló lóun lọ sí Ghana náà ti lọ parí contract yẹn. Yorùbá Wuyì fàǹsì. Ghana náà ti parí ẹ̀ tó wá padà wá tó wá bá wọn nínú meeting tó ń sọ fún ẹ pé táwa ká bẹ̀rẹ̀ sí bu pé ó ń datọ́ lẹ́nu nǹkan tí constitution bá sọ òun ni a máa ṣe kìíní tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bínú. Ìgbà yẹn ní àbọ̀dè yẹn ti bẹ̀rẹ̀ àti ìgbà yẹn ní kì í ṣe pé ó tuntun ìgbà yẹn làwọn múríkì tó máa ń di orí bí orí òbú kankan báyìí tó ń pè ní múríkì. Ìgbà yẹn náà ti ń fà kó tó di pé Gumi ṣẹ̀wá wá bá wọn àtìgbà yẹn ló ti gba àbọ̀dè yẹn. Yes tó lóun lọ sí Ghana kí ló lọ ṣe ń Ghana tó sáré lọ tó padà wá lọ́jọ́ kejì inú mítìn yẹn ló padà wá bá wọn tó ń sọ fún wọn nǹkan tí constitution bá sọ ni tó disappoint many people táwọn èèyàn bínú. So àtìgbà yẹn làbọ̀dé yẹn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo make suggestion kan mi ò fẹ́ kí n gbàgbé make suggestion kan ní platform kan láàárọ̀ yìí ẹ jẹ́ à report everywhere in Europe bóyá UK àti European Union bóyá wọn ò ní the same court ká report ẹ̀ ní UK ká report ẹ̀ fún European Union then àwọn tó wà ní Canada wọ́n report ẹ̀ mọ̀ pé èyí ti US ẹ̀ mọ̀ bí tẹ́ máa report ẹ̀ sí ẹ̀ kó jẹ́ the same letter ká wá lọ́ọ̀yà tó máa bá wa kọ ìwé nípa tó máa fẹjọ́ Mákindé sùn tó bá yẹ Nàìjíríà náà ti fẹ́ kọ́ kó jẹ́ the same letter tó bá dẹ̀ já abroad ni kó jẹ́ the same letter ká report ẹ̀ káàkiri ẹjẹ́ asún síwájú díẹ̀ fún
kó má dàbẹ́ ni pé akọ̀jókòó sójú kan àwa náà láti sọ fún pé àwa náà èèyàn ni wá ẹ jẹ́ rìpọ́ọ̀tì ẹ̀ káàkiri sáwọn international court international whatever ká gbé ẹjọ́ ẹ̀sùn ká gbé síwájú fún gbogbo àgbáyé kún rí yes ẹ jẹ́ agbégbèsè yẹn mo ti sọ jẹ́ ẹ̀sẹ̀ wọ́n dẹ̀ ti ní wọ́n máa gbégbèsè yẹn ní Nàìjíríà pé wọ́n máa wá àwọn lọ́ọ̀yà tó máa ṣe tó wá jẹ́ abroad ló ti máa yá o bóyá Nàìjíríà ní ìbẹ̀tẹ̀ ẹjẹ́ ẹ̀fẹjọ́ Mákindé sùn 42 children kéèyàn máa fi wọ́n tayò inú mi ò ń lè rọrùn sùn tó bá ti rántí. kí ló tó kàn wọ́n lè báyìí. ẹjẹ́ afẹjọ́ ẹ̀sùn ó ti gba àbọ̀dè yẹn kò dẹ̀ lè bọ́ nínú ẹ̀. ẹ wo báyìí ẹ̀ tó wáyé ṣé ibi tó ti dá àwọn èèyàn dúró yìí ṣé bẹ́ẹ̀ ló yẹ pé kò ṣe kó àwọn èèyàn láàtọ́lọ́pàá kó máa lọ síbi tí wọ́n ní wàhálà ti ṣẹlẹ̀ ẹ wo ibi tó dá wọn dúró sí tó ń pàrọwà sí wọn bí wọ́n ṣe lóńdó state náà nìyẹn tó ń pa wọ́n ń pakúpa tó ń lọ bá gómìnà ní ọ́fíìsì ẹ̀ tí báyìí ẹ sọ pé òun fẹ́ èèyàn mẹ́wàá òun fẹ́ bá àwọn èèyàn mẹ́wàá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ilé kan ní gbogbo àwọn tó wá there are thousands countries àwọn mẹ́wàá kó wá rí wọn lọ́fíìsì kí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n gbogbo wọn ṣe ń gbàbọ̀dè nìyẹn ó sì ń kílẹ̀ ní tó ṣú ẹ̀ tún rí tírélà tó máa wọ Ìbàdàn tó tó máa kó àwọn ẹranko yẹn dání. wọ́n máa wọlé báyìí ni wọ́n máa wọlé ni. a máa rí tírélà tó máa tún wọlé tójọ́ ta ti ń pariwo àwọn pípú yẹ ẹ má gbà wọn láàyè Èkó ẹ bá rí nǹkan tán ní Èkó rí lọ́wọ́ wọn sì ń gbà tí tó ń lé wọn kiri pé kúrò níbi tẹ wà pé nìkan. ohun tí wọ́n kó ní Bọ́lá lẹ́kọ̀ọ́ ó jagun Boko Haram ṣe ẹ̀hún kí ló kọ gọ́fúnà Lagos State God bless you. yes ó kò dùn mí fáwọn ọmọ Ọ̀yọ́ State tí èèyàn kan tó bá gbèyàn lójú ọ̀nà ní ọjọ́ yẹn wọ́n lè lé dé Ògbómọ̀ṣọ́ pé torí pé kò gbèyàn nínú gáràjì àbí ó gbé ní kíní ó lọ sí Iléṣà wọ́n lè lé kò gbèyàn nínú gáràjì tó wọn ò ṣe lu agídí yẹn sí ní the right time kò sọ̀rọ̀ constitution kankan mọ́ nígbà àwọn yìí sì yẹn ti gbáradì àmọ́ ibo gbáradì wọn ti fẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ constitution èyí tí Mákindé sì ń dàtọ́ nínú tó sọ̀rọ̀ constitution yìí wọn ti fẹ́ mọ̀ ọ̀pẹ ní àwọn kan ṣẹlẹ̀ gidigidi ní ìsinsìn tó ń kó wọn publicly tó ń kó wọn. ṣé ọmọ ẹ̀kọ́ dájú lọkùnrin yẹn kì í dẹ̀ ṣe Yorùbá gidi torí afẹ́ Ìbàdàn ní afẹ́ Port Harcourt jẹ́ Port Harcourt ni. ní ṣe Mákindé. bàbá yẹn correct. ṣe second caller yẹn ìyá yẹn Ọlọ́run jẹ́ mi ìyá yẹn ogun mo láìkì ìrètí mo láìkì sùúrù tó ń fi ṣèyí Mákindé yẹn. ṣé wàá rí third caller yẹn bàbá yẹn náà gẹ̀ẹ́tì ẹ̀. ṣe ṣèyí Mákindé mo sọ ní sóògùn ṣe mo ní pé àwọn tó bá ti máa ń dákẹ́ bẹ̀ yẹn green snake under the green grass ni wọn ṣé dá àwa dúdú fùfù adá gan àwa the best ṣe rí Ṣèyí Mákindé ó ti gbàbọdè ní Ọ̀yọ́ state torí ẹ̀ ló ṣe ń nàka sí àwọn ibi tó yẹ kó nàka sí ó dẹ̀ ti gba ìpè ẹ wáyé tí ń pè ní sàkejì kan kò sẹ́ni tí ó ṣe nǹkan tí Ṣèyí Mákindé ṣe nínú Ọ̀yọ́ pẹ̀lú gbogbo tó kọ́ bọ̀ lórí ìtẹ́ àwọn ọmọ tó kọ́ bọ̀ yẹn kò lè lábọ̀ kó pọ́sibú. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ẹni tí àwọn obìnrin bá ti ń bínú sí kò lè sọ̀kalẹ̀ dáadáa ó máa sùn kó nù ayé ni. aláàkọ́ tẹ́rí nígbà tí Ṣèyí Mákindé tó ti ń sọ wípé ẹni tó bá ti wà nù kọ́ńtíṣọ̀nà la máa tẹ̀lé ìgbà yẹn lèmi sọ kó ti gbà wọlé nígbà yẹn lọ́hùn. bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá pa ní Ọ̀yọ́ nìbàdàn lánàá yìí sì ojúmọ́ àárọ̀ yìí fáìtì ẹ̀ tó lọ síbẹ̀ yẹn tóun sọ wípé àwọn máa yanjú ẹ̀ àwọn ọlọ́pàá máa títí dalẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ àwọn ọmọ Ìbàdàn mọ́yọ́ ó yẹ kí wọ́n sọ fáìtì yẹn ó yẹ kí wọ́n sọ lóko pa síbẹ̀ yẹn ni kí wọ́n fi ṣe àròkò sí Ṣèyí Mákindé fún rẹ̀ kò yẹ kí wọ́n lọ sí kóòtù bẹ́ẹ̀ yẹn ìgbà yẹn máa rò pé àwọn tí wọ́n pa yẹn ó dùn àwọn aráàlú náà. à ń gbọ́ yàrá yẹn wà nígbà tí ìjà sábà ṣẹlẹ̀ nígbà yẹn náà bí wọ́n ti fọwọ́ ra kíní yẹn lórí náà nìyẹn tó lọ bẹ́ẹ̀ dáàbò ọ̀hún kan likewise fúnlẹ̀ náà ti máa ṣẹlẹ̀ nìyẹn. so mọ́tò tó gbé lọ katapila tó gbé lọ wó ilé súrì kó gbé lọ sí orí òkè yẹn kó lọ mú kẹ́ wálẹ̀. kó lọ wọlé yẹn wálẹ̀ bẹ́ẹ̀ ni God bless you. kó lọ wọlé wálẹ̀ nídìí òkè mẹ́ẹ̀rọ
ìwọ tó ti mọ́lé sórí ìwọ òkè tó bá tún dààmú aráàlú náà láti gbókè náà wálẹ̀. so Ṣèyí Mákindé kọ́ lọ bèèrè lọ́wọ́ Ajímọ̀bí inú sàárè. Akálà inú sàárè kò sọ́kọ́ dáadáa. Àwọn tó bá ti dojúmọ́ inú Ọ̀yọ́ state ẹ lọ wò wọ́n ń sọ̀kà dáadáa. Ṣèyí Mákindé ní tó kó jọ lásán kó tó di gọ́ọ̀mẹ̀ntì tó kó jọ lẹ́yìn tó di gọ́ọ̀mẹ̀ntì tó kó jọ ò ní dúró náà. Lágbára àwọn tó tẹ̀lé Yorùbá dúró, lágbára àwọn tó tẹ̀lé Ìbàdàn dúró, lágbára àwọn tó tẹ ilẹ̀ Ọ̀yọ́ state gbogbo dúró ò ní dúró náà tó kó jọ nínú ayé. Tó bá jẹ́ pé wọ́n ni wọ́n fẹ́ lò fún wa nílẹ̀ Yorùbá tó fẹ́ da ilẹ̀ Yorùbá fún wa ò ní dúró ní tó kó jọ ò ní dúró náà. Ẹ wá dé ká wo mo sọ̀rọ̀ kọ́lá náà mo ní pé Ọ̀yọ́ state náà focus lé lórí because òun ni largest city. Bẹ́ẹ̀ni. Tó bá ti kọ́ńkà Ọ̀yọ́ state ẹ gbàgbé gbogbo èmi lògùn state yìí èmi ní kíní kankan kan yẹn àìsèpá ni o. Àti wọ́ nìyẹn. Àìsèpá ni o ló tí àbá múra tí àwọn pété ọmọ Ọ̀yọ́ state bá múra dáadáa tó máa yẹ kán kọ́ńkà Ọ̀yọ́ state. Ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀. Ó dà ẹ ṣe ń gbọ́ bàbá ẹ kà máa ṣe ní 3 minutes ẹ ṣe bàbá mi. Ẹ ṣe ọ̀dà bò. Mr. Ṣọlá wọ́n ní àwa Yorùbá nílò sùúrù o wọ́n ní ẹjọ́ o Mr. Ṣọlá ń bẹ̀ yín lórí TikTok wọ́n ní àwa Yorùbá nílò sùúrù ẹjọ́ o Mr. Ṣọlá ní kẹ́ ẹjọ́ o pé a nílò sùúrù o ẹ̀yin tẹ́ ń wá nọ́mbà mi ló lọ yìí o ẹ bá gbọ́ sókè sà. Ẹ kú ètò mà. àjọ ń ṣètò ní ìṣẹ́jú 3 o ẹ ṣeun o. Ọlọ́run á máa bá mi wà pẹ̀lú yín lágbára Ọlọ́run ní padà lẹ́yìn yín Ọlọ́run á mú wa délẹ̀ lórí. Ṣe rí Ṣèyí Mákindé ó ti ṣiṣẹ́ bó ṣe wà yẹn Ṣèyí Mákindé ayé Ṣèyí Mákindé ayé ẹ̀ ti ta ó ti ṣiṣẹ́ because bó ṣe ní tó ṣẹlẹ̀ sí olóyè ní 2021 Ṣèyí Mákindé mọ̀ nípa ẹ̀ Ṣèyí Mákindé mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho ní 2021 tí wọ́n lọ ká bàbá yẹn mọ́lé gbogbo ẹ̀jẹ̀ Afáfàtáì ẹ̀jẹ̀ Àdògán ọrùn Ṣèyí Mákindé ló wà gbọ́dọ̀ ṣe wá yẹn kí wọ́n bá wa táàgì ìyàwó Ṣèyí Mákindé bó ṣe wà yẹn tí kò bá kìlọ̀ fún Ṣèyí Mákindé ó máa dopó láìpẹ́ tí ò tẹ̀ ní jìnnà rárá kọ́dún yìí tó kanlẹ̀ ó máa ṣopọ̀ ọ̀sán gangan lórí Ṣèyí Mákindé because gbogbo nígbà tí wọ́n pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n rẹ́pù ọmọ ọmọ lójú ìyá wọ́n bá ọmọ sùn lójú ìyá ẹ̀ wọ́n bá ìyá sùn lójú ọmọ ẹ̀ Ṣèyí Mákindé olórí burúkú Ṣèyí Mákindé yẹn kò rí gbogbo yẹn ó lọ ń sọ̀rọ̀ constitution tó yẹ pé ní constitution tó bá yé wa jẹ́ dé nílẹ̀ Yorùbá débi táyé wa dé yìí Ṣèyí Mákindé láti máa sọ̀rọ̀ constitution ayé Ṣèyí Mákindé ayé ẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ pẹ̀lú constitution Nàìjíríà yẹn bí constitution Nàìjíríà bó ṣe ń ba ayé ọmọ Nàìjíríà jẹ́ bó ṣe ń ba ayé anybody jẹ́ lágbára Ọlọ́run ayé ọmọ ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni because bó ṣe wà yẹn èmi mọ̀ pé Ṣèyí Mákindé mo mọ̀ pé Ṣèyí Mákindé kò kí ń ṣe fún Yorùbá kó tó di pé màmá tó sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ mo ti mọ̀ pé Ṣèyí Mákindé kò kí ń ṣọmọ Yorùbá mo ti mọ̀ pápá kan Yorùbá apá kan oṣù apá kan ẹfun ni because ó bá jẹ́ pé ọmọ Yorùbá gidi ni olórí burúkú Ṣèyí Mákindé kò ní máa sọ kátikàti tó ń sọ yẹn because gbogbo speech tó mẹ́kì jọ wo ni gbogbo wa la mọ̀ pé ní Chief Sunday Igboho ló darí ẹ̀ sí bó dẹ̀ ṣe wà yẹn ó máa ṣòfò kọ́dún tó parí ni. ẹ ṣe nǹkan 3 minutes ti pé ẹ ṣe sà ẹ rọra ṣépè nínú ilé mi ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èèyàn ọ̀rọ̀ máa ṣépè ẹ dákun ọ̀rọ̀ máa ṣépè ẹ ní dààmú TikTok ti máa gbé yín sókè mi mo bó ṣe máa rí mi o ẹ gbé sókè kúrò wá dáa ẹ bá wa gbóhùn sókè ìyá mi o. Ẹ kú ètò. Yes ma o. Ọkùnrin ló ń sọ̀rọ̀ ọkùnrin ṣobìnrin. Ó dà bàbá wa ẹ má bínú sáà ẹ má bínú bàbá mi. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ ẹ sọ fáwọn tó wà lórí TikTok kọ́ kúrò lórí TikTok ọkọ̀ máa gbọ́ yín níwọ̀ nílé gbé wọn wá sókè. Mi fẹ́ gbé wọn sókè gan-an mi wọn gbé wá sókè TikTok mo try best mi. Because mo ti èmi ni máa power tap
tẹ máa gbé wá sókè tó máa tún drop padà wọ́n ti rìpọ́ọ̀tì péjì yìí. wọ́n ti rìpọ́ọ̀tù péjì yìí ọdún fa nìyẹn. ẹ lọ́wọ́ lórí tiktok ẹ máa bọ̀ lórí youtube Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò wá lórí tiktok náà là ń jẹ́ lórí youtube ẹ máa bọ̀ lórí youtube wa. kọ́ máa bọ̀ lórí youtube. ẹ ṣeun gan thank you for me. nǹkan tí mo kọ́kọ́ bẹ́ sọ mẹ́ lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé ìgbà tá bẹ̀rẹ̀ Yorùbá nation ó ti fún Ṣèyí Mákindé ní mẹ́sẹ̀gì yẹn ní 2021 ó ti fún ní mẹ́sẹ̀gì yẹn ipe kó rọra ṣe ipe ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ó máa wọ́ọ̀sì gan ó ti fún ní mẹ́sẹ̀gì yẹn. ta ló fún ní mẹ́sẹ̀gì náà. pásítọ̀ kan ló fún un àwọn máa sọ lórí afẹ́fẹ́ ó ti fún nígbà yẹn but ó ti mì òkúta Ṣèyí ti mì òkúta ọkùnrin ti le ọkùnrin ti le ibi tó ti kọ́kọ́ ṣe àṣìṣe ibi tó ti aláwọ̀ àwọn tó wá sílé olóyè nígbà yẹn àṣìṣe alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe láyé ẹ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé àwọn tó ń wọlé wọn yẹn pẹ̀lú Oríyọmí ó ní àṣírí kan táwọn yẹn ò accept pẹ̀lú ẹ̀ àṣírí kan wà tí wọ́n accept because nǹkan tó ṣe fáwọn people yẹn kò lè bólóyè ṣe torí ẹ̀ ni ò ṣe fẹ́ gbà because wọ́n mọ̀ ẹ́ pé tólóyè bá wà nínú Ìbàdàn yẹn òun ò nágbára kankan ó kọ̀rọ̀ figure heading ni ọkọ̀ bí ọ́fi délé ni because ó ní àṣírí kan pẹ̀lú àwọn tó ń wọlé wọn yẹn ó sì pọ̀ tó máa wọlé wọn o. ó sì pọ̀ tó máa wọlé wọn because tọ́nà orúkọ ló ń. ẹ̀yin tẹ́ ń pè ẹ́ stop ọmọ àpè yín padà. wọ́n káàbọ̀ mọ́bì kankan because àwọn tó lè dá lágbo nù òun ni àwọn tó ń dín pẹ̀lú yẹn òun ní nǹkan tó ń ṣe. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé bọ́ ṣe gbé Gúnmi wá sílẹ̀ Yorùbá ẹ̀mẹ́kọ́ ti gbé Gúnmi lọ sí Ìwó náà nígbà kan tí Gúnmi sọ pé òun kọjá lọ òun lọ dúró ẹ̀mẹ́pẹ́gbà yẹn náà tó bá ti gbé Gúnmi lọ bì kan Gúnmi nìkan kọ́ ló wá ó náwọn èèyàn tó máa wá wo bíbẹ̀ yẹn ṣe rí ọ̀nà tó máa gbé gbà. wow so be surveillance. Because ọ máa ṣe investigation ni. Because ọmọ ẹ pé tí ilẹ̀ Ìbàdàn tábà ti lè mú Ìbàdàn ìmá kọ̀rọ̀ fún ní Èkó ló kù. tó bá jẹ́ ti mú Ìbàdàn ti mú gbogbo ilẹ̀ Yorùbá ìgbàgbé ń pa ẹ̀. àní tó bá ti mú ibi tó máa kọ́kọ́ tájẹ̀tì nìyẹn lẹ́yìn Ìbàdàn Èkó ó tó kọ àwọn ìlú tó kù. ẹ̀yin náà ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ ní Èkó tó lọ ń wó gbogbo bólà wọn yẹn. àwọn ará Èkó náà àwọn gómìnà Èkó ti mọ̀ pé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ àwọn bólà yẹn mọ̀ ya ọmọ lásùtọ̀ pa ni bóyá last 2 years àbí last 3 years. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan bàbá àgbẹ̀ kọlẹ̀ lórí gbogbo kiri ẹ máa dé tó bọ̀. torí bólà yẹn wọ́n ti kó ìbọn jáde lé ní sí bólà àti Ìbàdàn wọ́n ti kó ìbọn jáde wọ́n fi ń pàmò yẹn ní Ìbàdàn lé ní ẹlẹ́yìn ṣàgbólà yẹn ṣàgbóló ṣàgbò ibo lẹ ti rí ìbọn ẹ bá wa gbóhùn sókè bàbá mi ẹ tó wà lórí TikTok ẹ bàbá power tap TikTok wọn padà drop yín o so kì í ṣe fọ́ọ̀tì wà ẹ bá wa gbóhùn sókè sà. ọ̀rọ̀ nǹkan tẹ̀mí kan fẹ́ sọ ó yẹ káwọn Ọ̀yọ́ kan lo opportunity láti wọ́n declare state of emergency bẹ́ẹ̀. TikTok wà mọ́ tán sí. kò yẹ yín mọ̀. à ń gbọ́ yín sà. wọ́n yẹ kán lo opportunity ní káwọn ọmọ Ọ̀yọ́ kan jẹ́ kán declare state of emergency ní Ọ̀yọ́. tí wọ́n bá declare state of emergency lọ́yọ̀ọ́ àwọn ọmọ yẹn á jáde. èmi ló sọ fún yín mọ̀. ó dà ẹ ṣeun gan bàbá wa God bless you. Mr. Honey bá wa gbóhùn sókè ẹ̀yin nìkan lè ráyè dúró lórí TikTok Mr. Honey ẹ gbóhùn sókè o. Hello, Yorùbáwùyí. bá a ṣe à ń gbọ́ yín sà ẹ̀yẹ kàbí lọ́wọ́ àwọn tó wà lórí YouTube yẹn gbọ́ yín o because wọ́n ti ṣe show àti TikTok wá débi pé tẹ bá ń sọ̀rọ̀ àwọn tó wà lórí TikTok nìkan náà máa gbọ́ yín ẹ jọ ẹ ní sùúrù sà èèyàn fẹ́ sọ̀rọ̀ lórí TikTok láàrin 30 seconds tẹ bá gbọ́n tó ń sọ ẹ bá wa kọ sí comment section pé yes tẹ́ bá gbọ́ ẹ bá wa kọ no ẹ bá wa gbóhùn sókè bá mi. ó yẹ sọ̀rọ̀ ọ́nì
ẹkún ètò olúwa fún iṣẹ́ o. àjọ ń ṣètò náà làwọn bá wa fún ọlọ́run bá wa ṣe. olúwa bá wa tó lẹ̀ Yorùbá o. àṣẹ Èdùmàrè. ẹ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. It's clear. ó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. Okay. kò ṣe bẹ̀rẹ̀ nísìnyí. àti pé ti gọ́fúnà là ń pariwo. ẹ rí ó bẹ̀rẹ̀ bó ti bẹ̀ láti àárín àwọn baálẹ̀ gọgọgọ fúnra wọn àtọba ó ti bẹ̀ láàrin wọn. náà mo fẹ́ fún example kan. náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ baálẹ̀ tó ń jẹ ọba ọ̀pọ̀lọpọ̀ wọn kò lówó lọ́wọ́ o. ọ̀tún wọn bá jẹ ọba yẹn tán mọ́tò tí wọn ò lówó ẹ̀ lọ́nà fẹ́ gùn. àwọn málàyé àwọn haúsá yìí àwọn ni wọ́n pè wọlé wọn kò lọ́wọ́ wọn. òun ni wọ́n fi ṣe ìjọba tiwọn. sígbà tó bá dẹ̀ ti gbowó lọ́wọ́ àwọn ipò yìí àwọn èèyàn ń ṣe ohun tó wù wọ́n. àwọn èèyàn wọn máa jí wọn gbé wọn máa pa wọn máa foko jẹ màálù wọn ó sì àti sanwó fún baálẹ̀ wa àwọn ló ń invite wọn wá. so àárín mi tá àti kíyèsára nìyẹn o. so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a gbọ́dọ̀ láti kò ṣe orí gọ́fúnà nìkan ló ti bẹ̀rẹ̀ látàrí baálẹ̀ mọ̀ báwọn baálẹ̀ ní pẹ̀pẹ̀pẹ̀lú àwọn ló kéré jù sí àwọn tó kéré. kí wàá ní solution kí la lè ṣe. solution táwọn máa ṣe ń sìn náà ni pé káwọn náà fi òpin sí pé àfẹ́ Yorùbá àfẹ́ Fúlàní nílẹ̀ wa mọ́ ni. so tá a bá fẹ́nu kò kẹ́nu wá kò sójú kan because and then ní gbogbo agbègbè kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ kóra wọn jọ kí wọ́n ní vigilante tọ́yẹ̀ kí wọ́n máa dáàbò bo ara wọn ní gbogbo vigilante kọ̀ọ̀kan. àbúrò mi kan wà tó jẹ́ baálẹ̀ ohun tí mo sọ fún yìí mo sọ fún ọ náà mo máa ń bèèrè lọ́wọ́ ẹ̀ gbogbo àti pé kí ni ohun tẹ̀yìn ṣe pẹ̀lú ètò ṣé ẹ ṣe pé ẹ̀kọ́ ń talẹ̀ àwọn ẹ̀ ń talẹ̀ kiri lásán tẹ̀kọ̀ máa kágbádá kiri òun náà ń ṣe kiri kí ni àǹfààní báwọn èèyàn lè jẹ baálẹ̀ lé lórí láti máa dáàbò bò wọ́n. ó yẹ kẹ́yìn baálẹ̀ náà kẹ́ ní gbogbo àwọn àgbẹ̀ àwọn ọdẹ tẹ́ kó káàkiri tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹ̀ tẹ́ pè wọ́n tó jẹ́ pé àwọn yẹn gọ́gọ́ lọ́kọ́ máa kojú gbogbo àwọn tó wà lágbẹ̀rẹ̀ tó tó di pé ó dọ́dọ̀ àwọn ìjọba ó dọ́dọ̀ gọ́fúnà. so nígbà tí ẹ bá sì yẹn tó yẹ pé kákan máa kólẹ̀ kẹsàn-án kákọ́ gbádá kiri lẹ́ẹ̀kan kó kiri ìyẹn ò fẹ́ bọ̀ wá gbogbo wọn tó ń lọ síbẹ̀ yẹn àpò ara wọn náà bá lọ ò kéde pé wọ́n fẹ́ràn ọmọ Yorùbá wọn fẹ́ràn wa kankan bá sì àṣẹ jẹ ni wọ́n máa ká gbádá kiri wá ká gbádá gbòrògé so owó tí wọ́n ṣe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò níbi tí they don't have the source of income. bẹ́ẹ̀ ni àwọn pípọ̀ tó ń kó mọ́ra yìí bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbowó wọn gbà lọ́wọ́ eléyìí wọ́n gbà lọ́wọ́ tọ̀hún so ohun tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ ẹ ṣeun gan bàbá wa thank you God bless you. ẹ bá wa gbọ́n sókè lórí fóònù àwọn èèyàn kọ sí comment section wọ́n ní tí gọ́vnà bá da wọ́n ní ta ni baálẹ̀ ẹ bá wa gbọ́n sókè lórí fóònù sàn. ẹ ló máa kó ètò. ẹ kúrò dé àsìkò yìí ọjọ́ ń ṣètò ní o. yes ma mo ní àṣẹyìn sẹ́yìn mọ̀ pé áfì Yorùbá àtọ̀húnrìn wa ní sinimá Mákindé. èmi ò gbọ́ rí. wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ náà ibùgbà àwọn kan sọ pé ìyá ẹ̀jọ̀ pé kò ṣe pé Cameroon àbí nǹkan nìyẹn. Cameroon báwo. tó bá yá Cameroon àbí ìyọ́ra Cameroon ẹ̀ máa ń pè é wọn àtọ̀húnrìn wa Cameroon ni wọ́n ń pè. Yorùbá wì. à ń gbọ́ yín sàn. ṣé ẹni gbogbo àwọn tẹ máa ń rí ẹ̀ mo máa ń sọ fún tipẹ́tipẹ́ pé ẹ lè ríran Yorùbá kan tó jọmọ original Yorùbá mi kọ́ máa tako Yorùbá láíláí. never nígbà tó bá ti gbógun ti Yorùbá báyẹn Yorùbá àtọ̀húnrìn wa àwọn kọjá complete ọmọ àlè ni. ṣẹgẹ́ bí bàbá Tinubu ṣe ya àgbàlagbà tọ́ọ̀gì tó ó sì nífẹ̀ẹ́ Yorùbá dára lọ́kàn. bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́. dájú ìmọ̀ wọn olóde òde. ó sì nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn dáadáa. ọjọ́ tó bá ti jẹ́ áàpù Yorùbá tó ti jẹ́ áàpù Yorùbá áàpù àtọ̀húnrìn wa ti máa mọ̀ nídìí kẹ́nìkan lọ ṣe DNA ẹ sáà ti track ẹgbẹ́ pò kan lé wọn lọ́wọ́ ẹ máa ti rí wọn nùpò yẹn. ẹ ti sọ̀rọ̀ wọn ní kí lórúkọ ẹ ní ìlú tí ń tọrọ àbẹ̀tẹ̀ tí ń tọrọ. ìlú tó bá ń tọrọ ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà. tó wà ọmọ àlè tó wà láàrin wọn náà ti ń dàgbà yẹn. nídìí DNA tẹ bá ti rí wọn lọ́dún ṣùgbọ́n àbá yẹn tó ti ń gbógun ti Yorùbá torí owó àbí nǹkan ẹ̀yẹ̀tẹ̀ mú wọn ẹ̀yẹ̀tẹ̀ kọ́ ẹ̀kọ́ orúkọ wọn lẹ́sìn nìkan kò sẹ́ni tí ò ń jalè tí ilé bá dá kò sẹ́ni tí ò ń ṣe nǹkan pọ̀ tí kò dé kó bẹ́ẹ̀ àmọ́ gbógun ti rẹ̀. ẹ ṣeun gan bá mi. gbogbo orújà tó lóye ń jára kiri sólóyè lọ ẹ̀kọ́ mọ̀ dání ẹni tó nílé ọlọ́nà tó ń já arújà báyìí. ṣùgbọ́n ẹ̀jẹ̀ Yorùbá yẹn ni òjò sùn. ẹ ti máa rọ̀ pọ́nmọ́ kọ làwọn eléyìí. ẹ ṣeun gan bá wa kátó. ẹ wò gbà tí gómìnà Akérédolú wà láyé
ẹ wo bóyá jàjà yẹn tòun ẹ ti rí pé ọmọ ọkọ lélẹ̀ Ọmọ ọkọ ọ̀ ni. nípa àwọn tẹ́ ń wo irú àwọn Ṣèyí Mákindé ọmọ half Yorùbá half Ìgbò ni wọ́n so ẹ ṣeun gan ọ̀rọ̀ ọba àwọn ṣe jẹ́ nìyẹn. wọn ní ẹ bá wa láìkì tó wọn ní ẹ bá wa tẹ thumb up over 500 wọn ní ẹ bá wa láìkì èèyàn tó tẹ thumb up gan kò tó dájú èèyàn tó ń wò wá kí ló dé kí la ṣe fún yín tẹ bá láìkì ètò yà sọ wípé tẹ bá ti ń wo ètò wa tẹ bá pè ètò tẹ ń wo yìí o ẹ láìkì ẹ o ẹ má wọrí ẹ má wulẹ̀ bá wa wò ẹ lọ wo ètò míì tẹ bá láìkì ètò wa ló máa fi rìn ó ga o kò dá báyìí o ìyá mi mo ti pè yín o ẹ gbé kọ́ọ̀lù bóyá ẹ ti padà síbi iṣẹ́ ó lágbára lé gbogbo àwọn àṣírí tí wọ́n ń tú lórí ètò Yorùbá Wuyì èmi ò mọ̀ ń pa ẹ̀ o kódà mi mọ̀ pé Ṣèyí tán ní ẹni wuyẹ̀ bí ilẹ̀ Ìgbò àbí mi ò rórí ẹ̀kọ́ máa ní nǹkan téèyàn kì í mọ̀ mi ì gbọ́ rí pé Ṣèyí Mákindé tán ní ẹni wuyẹ̀ ẹ bá wa gbóhùn sókè sà. ṣe rí màmá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn màmá yẹn òótọ́ gidi màmá yẹn sọ màmá yẹn ó máa ìtàn Ṣèyí Tinubu ó máa délé Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé sọ́ọ̀rì ó máa délé ni ẹ bá rí màmá yẹn ti sọ̀rọ̀ yẹn wọn ò fi kan pé méjì o wọn ò fi kan pé méjì wọ́n dẹ̀ ń sọ pẹ̀lú wọ́n sọ pé wọ́n mọ nǹkan tó ń sọ ni àǹtẹ̀rí àwa Yorùbá beside time tí Ìgbò bá sì máa continue Nàìjíríà anybody tó bá ti fẹ́ wá kó fẹ́ jẹ gómìnà beside time káwọn tó wọn lọ ń bá ní state yẹn àbí community yẹn kán máa béèrè pé kí ni ibo ni bàbá ìtiwá níbo ni ìyá ìtiwá. bẹ́ẹ̀ ló yẹ kán mọ̀ because ṣẹ́rí àwọn tó bá ti jẹ́ ẹlẹ́yà méjì yẹn kò sọ́jọ́ tọ̀nà tọ̀nà ní máa ṣe bí sí ilẹ̀ because ṣẹ́rí ǹjẹ́kọ̀ mọ̀ nǹkan kan mọ̀ ṣẹ́rí lóòótọ́ ni bàbá lágbára o ṣẹ́rí ọmọkùnrin 90% ọmọkùnrin ìyá ló máa ń faramọ́ ju ìyá. Ìyá ni o. So mistake táwọn Yorùbá ń ṣe nìyẹn kán máa bèèrè lọ́wọ́ pé kó ní bàbá àti ìyá ẹ̀ ti wá. Ṣé full blooded Yorùbá ni ẹni àbí mix? Tó bá ti jẹ́ mix kán má gbà fún wọn kán ṣe kán lọ méyàn míì. Kọ́ọ̀ náà kan kọ́pì kan tó ń ṣe ní East ò lè gbà kí àfẹ́ Ìgbò àfi Yorùbá kó jẹ gọ́ọ̀nà wọn ò lè gbà. Láìláì kódà kò lè jẹ kánsẹ́lọ̀. Àwọn other state ò lè gbà civilization jàdìjàdì ló ń pa Yorùbá di civilize jù. Ẹ má ìjà máa gbà mọ́. Result ẹ̀ láyé látọwọ́ gómìnà yọ result ẹ̀ à ń gba result ẹ̀ ń sìn. Kẹ́nìkan ti gbówó wá ẹni tí kì í ṣe fún Yorùbá ti gbówó wá fún party chairman àbí ẹnìkan á ti gbé fún wá ti fà á mára. Kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ kó máa rọjọ́ ọ̀la kó máa rò mọ́ gbogbo tó bá ń ṣe kó máa rọjọ́ kó máa rò ní nìkan. Àjẹrí àṣírí tú ni o àwọn alálẹ̀ ló tú àṣírí. Àṣírí máa tú lọ ní àṣírí yìí ó ṣe wò kò tí ì tú o nígbà tó bá tú kẹ́ni mi bá gbọ́ àṣírí gẹ̀ tí a fẹ́ ya àṣírí ń tú ni. Báwo ó ní Nigerian constitution ó sọ wípé anybody lè gbé anywhere Nigerian constitution náà sọ wípé ẹni tó bá ti kàyẹ̀ kan pa ẹni mẹ́rin ló ti pa. God bless you. Ẹ fàájà. Ẹni mélòó ló ti pa wọ́n ni tó mú wọn ni. Wọ́n máa fún wa náà. Wọ́n máa fún wa gbogbo wa lọ́jọ́ lọ́jọ́ máa fún wa. Tó bá wà ń bẹ̀ yẹn opportunity ni ó lè ti misuse yẹn sí. Àǹkọ̀dọ̀ ẹgbẹ́ ilẹ̀ Yorùbá yẹn jẹ́ ní Yorùbá. Ọ̀rọ̀ lágbára Yorùbá ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ni. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí yẹn ó lè máa rò pé kò sí gangan. Ọ̀kẹ́ ẹja máa wòran. Yorùbá Ọlọ́run ní jẹ́ ẹ ṣe Yorùbá ẹ ṣeun bàbá mi. Ẹja máa wò ẹ ṣe. Ọlọ́run ò ní jẹ́ tó bá ń sọ pé Yorùbá Ọlọ́run má jẹ́ ká gbà kó ṣe ẹ́ Ọlọ́run má jẹ́ kó dààmú máa fi sáàdúrà pé Ọlọ́run má jẹ́ kó ṣe ìran Yorùbá British gan wọ́n kọyàn Yorùbá wọ́n fi ewé bò ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Ẹ kọ́lé ẹ̀kọ́ ètò wọn. Ẹ kú dédé àsìkò yìí. Sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ aláyé Ṣèyí Mákindé yẹn orí wọn ti burú gan wọn lójú tí o ṣe nísìnyí báyìí tí àwọn Haúsá tó ń para pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ṣé ayé wọn bàjẹ́ ni ṣé ní ilẹ̀ Haúsá sì ṣé bí Haúsá ṣe ń gbèlú wa tó ń gbórí àkìtàn káàkiri tó ń pa àwọn èèyàn wa làwọn èèyàn wa ṣe ń gbèlú wọn ni àbí kí ló ṣe àwọn olórí burúkú tó ń pera wọn lólórí tó jẹ́ àwọn ló yẹ kó jẹ́ èrò ẹ̀yìn tó ń pera wọn lólórí ayé wọn máa bàjẹ́ wọn ní jèrè ọmọ wọn o jèrè ọmọ ẹ̀ ò tí ò bá ti wá solution sí àwọn ọmọ tó ń jí kó tó tún wọnú Ìbàdàn again tó tún ń pa àwọn èèyàn
wọ́n fẹ́ ṣe orí burúkú ni àbọ̀ fẹ́ kán jábọ́ lórí kí plane já wọn bọ́ sínú omi òkun ni àwọn olórí burúkú táyé wọn máa bàjẹ́ àwọn nǹkan tó ń ṣe àwọn àjẹ́ ilẹ̀ Yorùbá gọ́sẹ̀ ẹ tí ò yẹ kán pajẹ ló yẹ kán máa pajẹ irú àwọn ṣèyí yẹn ó yẹ kán tẹ pa wọ́n jẹ dànù irú gbogbo àwọn olórí burúkú tá a pè lọ́mọ Yorùbá tó jẹ́ pé ẹrú olórí burúkú ni wọ́n alábọ̀dé ni wọ́n ó yẹ kán tẹ pa wọ́n jẹ ká má kúrò wọn mọ́ àwọn tó olórí ṣe olórí burúkú àwọn ọmọ làbẹ pé wọn jẹ anything wọn ń pa Yorùbá nípa tẹ bá dé lu wọn lásán tẹ bá dé hàn kan ẹ bá lọ ṣe mistake láàrin wọn máa ń support ara wọn ni wọn fẹ́ mọ̀ pé bí èèyàn wọn ló ṣe wọn máa pa ni kí ló wá ń ṣe àwọn ṣèyí olórí burúkú olè ẹmujẹmujẹ àbẹjẹ èèyàn tó ń mu ni ò jẹ́ kó ń value àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ni kó ètò ẹ máa bẹsùn lọ o. Kóìkì yọ ní kí Kóìkì máa bẹsùn. Yorùbá ọmọ Yorùbá ti bínú tó sí Ṣèyí Mákindé ìyá mi Afusat mo rí kọ́mẹ̀ntì yín o ẹ ṣeun gan thank you for yesterday ẹ ṣeun àná mo dúpẹ́ o gbogbo ẹ tẹ́ fún wa ní super sticker ẹ ṣe àdúpẹ́ ẹ tẹ́ fún wa ní gift lórí TikTok náà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń wò wá náà àdúpẹ́ lọ́wọ́ yín tó lẹ́nu mi fẹ́ fún wa kò ságbára ni ṣùgbọ́n ẹ ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yín God bless ẹ tó wà lórí TikTok gan tó ti jábọ́ èèyàn kan náà la rí gbé wọlé ẹ tó ti já wọn bọ́ Mr. Joshua ẹ má máa bọ̀ lórí YouTube o ẹ lọ dó sórí TikTok mi lé pé wọ́n ti kàn mí kò lórí TikTok ẹ tẹ́ bá lò pápẹ́ tó bá pẹ́ lórí TikTok mi bóyá 5 minutes tó máa fi drop yín ọkàn gbà àwọn èèyàn wọlé wọ́n ń drop wọn padà ni ẹni tá a ti pè tẹ́ ìgbé kọ́ là ń pẹ̀lú mi tẹ́ bá ti wá wọlé bá wa meet ọ̀fọ́lọ́wọ́n bá bẹ̀yìn lórí TikTok yẹn o. Yorùbá wuyì abagimẹ́yà. ọ̀rọ̀ yìí ti sú mi mo là tún já sí báyìí irú orúkọ wo lẹ tó fún mi Yorùbá wuyì abagimẹ́yà sí wàhálà ẹ bá wa gbó. olóyè Ìgbòho kan abagimẹ́yà ni wọ́n. ẹ bá wa gbó sókè ẹ jẹ́ yẹn wà lórí fóònù ẹ má lò gbójú wa èèyàn tó wà lórí fóònù gbọ́dọ̀ márùn-ún lẹ́ bá bá wa power tap lọ ẹ gbọ́ ẹ̀rùn sókè sà. ẹ ṣègùn ẹkú jẹ́ o àníwá yín sì láṣẹ ìdùnnú. àṣẹ ìdùnnú. ẹ̀yẹ̀ níwá wa náà. àṣẹ. ọ̀rọ̀ tèmi máa fẹ́ yàtọ̀ díẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú. no go ahead orí péjì Yorùbá wuyì lẹ́wọ̀ ẹ fún his opinion yìí. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi fẹ́ pín sọ́nà méjì sí mẹ́ta mi nígbà àkókò. 3 hours 3 minutes náà ni sà. alákọ̀ọ́kọ́ ni pé ṣe rí gbogbo ilé tó ń ṣẹlẹ̀ láàrin bàbá wa olóyè àti gangan yín náà. èwo tó ní gangan yín náà. ẹ ṣe Gani Adams Ọmọlúpé is from gangan yín náà. ṣe rí gbogbo àwọn tó kó jáde wọ̀nyẹn ẹ jẹ́ kí wọ́n lọ ṣe blood test fún wọn pátá ẹ rí i pé 85% wọn gangan iná ọmọ gangan iná ni wọn àwọn tó tírèènì ni àwọn ọmọ ẹ wọn ń ṣọmọ Yorùbá ìyẹn lọ bẹ́ẹ̀ olóyè dẹ̀ tó máa borí wọn. ẹlẹ́ẹ̀kejì ni tẹ́gbẹ́rún ti jọ tí Ṣèyí Mákindé àti òun àtàwọn ẹ̀ńtọ́rẹ́jì ẹ̀ tán lọ pàdé àwọn fámìlì tí wọ́n kó àwọn èèyàn wọn lọ ní kí lórúkọ ibi àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ àwọn ọmọ wa wọ̀nyẹn. tẹ bá wo program yìí dáadáa. ẹ bá wa mute lórí TikTok ẹ jọ̀ọ́ o à ń gbọ́ yín sà. ẹ rí i pé ìyá kan wà ní àgbàlagbà ìyá yẹn fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ló jáde lẹ́nu ìyá yẹn ọ̀tọ̀ lọ̀rọ̀ tí ìyá yẹn fẹ́ sọ ìyá yẹn wá ní wọ́n ti kéré bí ìyá yẹn ti fẹ́ sọ̀rọ̀ yẹn kọ́ yẹn ẹ wá mọ nǹkan tó dùn èmi jù tó dùn àwa kan jù nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí ṣe rí ọkọ hẹ́ẹ̀dì tí wọ́n gbéyàwó wọn lọ ìyá màmá yẹn bàbá yẹn bí kí tán bá wà wọn ò ní bínú sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ṣe mistake kan bẹ̀ ní tí mi dẹ̀ expect pé tí mi dẹ̀ rò pé wọ́n lè padà rí irú opportunity yẹn mọ́ láyé mistake wo ni wọ́n dẹ̀ ṣe ni pé tẹ bá wo kọ́ńténánsì Ṣèyí Mákindé ń jọ yẹn ẹ ti rí i pé bàbá ọ̀dájú kálá burúkú kálá gidi òun ni Mákindé ẹ wò bàbá tí wọ́n hàn yẹn mistake tí bàbá yẹn ṣe ni pé ó yẹ kí bàbá yẹn wá ibi tó dáa lára Ṣèyí Mákindé kó fi eyín sí eyín
kó gé Ṣèyí Mákindé jẹ káwọn bàbá wa bá wa round up 3 minutes yìí ti pé sà bá wa round up. káwọn security yẹn kọ́ máa fà á sí so that tó bá ti délé ìyàwó ẹ̀ á máa bá fi omi gbígbóná á máa bá fi kí ibẹ̀ yẹn á lè máa ní fílì táwọn púpọ̀ yẹn sí nǹkan tí mo ń try àti sọ nìyẹn. Ọ̀dà ẹ ṣeun gan bàbá ẹ ṣeun sà. ẹ ṣe gan ni. gangan yín náà Yorùbáwùyí fans mo rí yín mo bẹ́ rí mo rí yín Yorùbáwùyí fans mo dẹ̀ bẹ́ rí ẹ bá wa gbóhùn sókè. Yes sir ẹ bá wa gbóhùn sókè sir. ẹ pé dòdò àgbè wa onígbòdàlẹ̀. a ṣe ìdùnnú o. mo ẹ kọjọ́ mẹ́ta mà. ọjọ́ kan pọ̀ ẹ rí nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ náà ni pé ṣe rí wọ́n ní pé Ṣèyí pé kò tó Yorùbá ni ṣe rí problem tí àwa Yorùbá wá ti di pé a ti lọ fẹ́ àwọn ará bí ìdíkà tó ní problem so definitely fẹ́ pé kí wọ́n fẹ́ pé wọ́n Nàìjíríà torí pé a ti mọ̀ pé ìyàwó wa ń ṣe Yorùbá. Ṣèyí mẹ́rin dé wàhálà dé o à ń gbọ́ yìí. ìyàwó Ṣèyí ọmọ Port Harcourt ni. ok. so wọ́n ti wọlé sí Ṣèyí lára from one Nàìjíríà pé àwọn mọ́tánà ti fún ní assurance pé ó má wọrí gbígbọn ilé tó fẹ́ lọ yìí tí ò bá ṣe tó bá ti kan south ọ̀nà máa gbé lọ tó wọ́n ti jọ ṣe meeting tó jẹ́ pé wọ́n ti fún ní assurance òun gbogbo ìgbésẹ̀ tó jẹ́ pé òun náà fi ń gbé yẹn lórí ti Ṣèyí Mákindé òun nìyẹn. nǹkan tí ò wá mọ̀ ni pé ilẹ̀ Yorùbá gan òun gan ó mọ̀ ń jà fún ara ẹ̀ tó yẹ pé àwọn ọmọ Yorùbá mọ̀ yẹn ni gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tán ṣe sílẹ̀ yẹn wọ́n máa mọ̀ pé ilẹ̀ Yorùbá ó máa jà fún ara ẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó ní ìjẹ̀lú ìjà o kò sí pé bí apá wa lálágbára o fún àwa ní kíní ẹ̀ ilẹ̀ ló ń gbogbo majority gbogbo àwa tá a sọ̀rọ̀ lórí gbogbo àtà ilé ilẹ̀ ni o ilẹ̀ ló ń gbé kálukú wá dìde. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo eléyìí kò sí pé bóyá ṣé gbogbo èmi yàn ti kí ni mo mọ̀ tán pè ní Yorùbá wà Nàìjíríà náà ni but Joseph Tọ́dì náà nípa kí ló dé báwo la ṣe máa ní wà Nàìjíríà ni àwọn kan dẹ̀ ń tẹ̀ka. wọ́n lè máa pa àwọn kan. àwọn máa pa àwọn kan ẹ máa fa àwọn kan sí àtẹ̀gùn so ilẹ̀ ló ń jà so tó bá rò pé àwọn lè mú jẹ gbé kán continue kò sẹ́ni tó rẹ̀ kó ní kán má continue ṣé bó sọ pé wà Nàìjíríà ló ń sú ẹ̀tì fún ló ń sú ẹ̀ fún kó continue àwọn nọ́tánà tán sú ẹ̀ fún wà Nàìjíríà yìí àwọn tí wọ́n náà sú ẹ̀ fún wà Nàìjíríà ṣébí àwọn náà di agbésùmọ̀bí àwọn ló ní wà Nàìjíríà yẹn lára so àwọn yẹn ò sú ẹ̀ òkú fún wà Nàìjíríà so kí wọ́n máa sọ orí burúkú wọn lọ́nà sú ẹ̀ òkú kán máa da ilẹ̀ wọn kán máa dà láàmú ilẹ̀ Yorùbá máa mú wọn kò sí gbogbo wọn ṣe lè ṣe tó ilẹ̀ Yorùbá máa mú wọn bó àjùmọ̀bí lónìí bó ló wà bó náà ti gàràgàrà nìyẹn ó ti lọ. bẹ́ẹ̀ bàbá wa news a máa drop ìpàlẹ́ lẹ́yìn. ẹ mute na ẹ mute TikTok yìí. ilẹ̀ máa mú gbogbo wọn ìyá mi ilẹ̀ máa mú wọn wọ́n continue kò sí kò sẹ́nìbọ́dì wọn tó lè rúyè a dẹ̀ máa bọ́ lóko ẹrú yìí torí àsìkò yìí náà ni ọtí ò bá sàsìkò yìí gbogbo wa báyà lè dé pé ló dé so alálẹ̀ ti dé ó dẹ̀ máa gbè wá níjà a dẹ̀ máa bọ́ ọ̀pá Tinubu náà ti ń rí pé ibi tó ń lọ yìí òun ṣe nǹkan tó ń lè sọ sí ibẹ̀ so gbogbo àdúrà tèmi ń gbà náà ni pé wọ́n ní èṣù tapo sí ká ríran wò àwọn bàbá wa kán tapo sí kán da gbogbo ẹ̀rú tó dàtẹ̀ bàtà bá da gbogbo ẹ̀rú kán bá da gbogbo ẹ̀rú a máa ṣe kí ni a máa rọ́nà lọ a máa bọ̀ ṣé bí wọ́n ti gbé Kwara kúrò ní sẹ́nà center. kí ni ìyẹn mi ìmọ̀ àti ìmọ̀ bóyá òótọ́ ni. òótọ́ ni kò sí ìmù kí lorúkọ ẹ̀ gan àwọn Kogi gan ń sìn àwọn gan ti sọ pé náà pé kán gbé kí lorúkọ ẹ̀ wá o pé àwọn náà à ń fẹ́ bá ọmọ ìyá wọn lọ bí àwọn ọmọ àfọ̀njá gbogbo wọn tán ṣe pé kí lorúkọ ẹ̀ tán kórí pamọ́ nílọrin sí ṣé fún àwọn náà ti ń jáde sí i àní ilẹ̀ Yorùbá máa béèrè ẹ̀tọ́ ẹ̀ a dẹ̀ máa gba ẹ̀tọ́ wa a máa kúrò nínú Nàìjíríà bọ́n fẹ́ bọ́n kọ̀
a máa kúrò bó pẹ́ bóyá a máa kúrò ojú kan lè pẹ́ lójú wa ní bọ̀tá máa ojú ló pẹ́ sí. ìkọ́dún owó yìí gbogbo wọn máa fìdá pẹ́ta tó jẹ́ pé wọ́n máa ní pé everybody kó jẹ́ orúkọ bàbá ẹ̀ orí pé àwa Yorùbá yìí náà ẹ bá wa rándọ̀ ní 1 minute o èrò pọ̀ lórí fóònù. tí ò bá jẹ́ pé ọ̀tẹ̀ tó wà láàrin wa tá a fẹ́ fi agbára fún lórí pé olórí lélẹ̀ tí ò bá jẹ́ yẹn ni kí là ń sẹnu Nàìjíríà ká di kúrò orí ọ̀tẹ̀ àwọn bàkan wa ní Sudan làwọn ti wá ibìkan làwọn ti wá torí pé wọn ò fẹ́ torí ẹni tó wà nífẹ̀ẹ́ wọn ò fẹ́ associate mọ́ kò sí wàhálà Ọlọ́run máa ṣe gbogbo Ọlọ́run máa àlákà gbogbo wọn ẹ ṣe ń gan sa ẹ̀yin tó bá fẹ́ pé èṣù tápó sí káwọn lè jà káwa lè wòran èṣù tápó sí ẹ bá lẹ́gẹ̀ẹ́ tó mi èṣù tápó sí káwọn lè jà káwa lè dá dúró èṣù kíṣù tápó sí láàrin ẹ máa fọ́ra yín lórí ẹ̀yin olórí ìyá mi ẹ bá gbó sókè mà èṣù wù yìí ẹ máa mi ẹ̀ ní dààmú èṣù wù yìí ẹ ní dààmú mà mo ń dá yín lórí. ẹ lẹ́kújọ́ mẹ́rin ẹ wo nǹkan tẹ̀mí máa sọ ẹ jẹ́ kí àwa obìnrin ẹ jẹ́ á lọ ṣígun bá Ṣèyí Mákindé ká lọ sí ọ̀dọ̀ ẹ̀ ní hòhò ká wọ pátá nìkan ká máa fi ìdíwọ́ lọ sí ọ́fíìsì ká lọ bá àbí nínú ilé ẹ̀gbọ́n pàápàá tá a bá tí ì ṣíwó ogun yẹn fún kò ní mọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á ṣígun lọ́ba tèmi nìyẹn. àwọn obìnrin náà ń gbọ́ ẹ ṣe mà. gbogbo wa Èkó lèmi wà bẹ́ẹ̀ ìjọ tó ń ta bá fi sí máa lọ. máa lọ àwọn ọmọ ọlọ́mọ wà àwọn máa announce táwọn ẹ bá ti ṣe tán máa announce. ẹ bá wa announce ẹ bá yẹn announce Ṣọ̀pọ̀nná Wuyì lèmi ń jẹ́. Ṣọ̀pọ̀nná Wuyì pàdé Èṣù Wuyì Ṣọ̀pọ̀nná Wuyì Èṣù Wuyì ó ti get started. Ẹ ṣe gan ẹ ṣe máa rí Mr. Richard ẹ bá wa gbóhùn sókè. ẹni sùn sà kò tí kàn yín sà Mr. Richard ẹ bá wa gbóhùn sókè sà. yes ma ẹ jọ máa set standard yín lórí TikTok page yín ẹ set standard yín ẹni tí ò bá ti convenient fún tí ò lè follow rules and regulations yín kó jòkó sísàlẹ̀ kó kàn bọ́ sí sẹ́rí ẹyin púpọ̀ lẹ́nu tí ò lè jẹran kò wọ́ ẹyin méjì péré lẹ́nu tó lè sáàgùn òun là ń wá ẹni tó bá ti wá sórí ọ̀pẹ̀ bíbẹ̀ kókó sẹ́ẹ̀dì àtúnì sí yín ẹ sẹ́ẹ̀dì. wọ́n ò sẹ́ẹ̀dì ẹ̀ ní kò tún gbé wọn sókè wọ́n tó wá ní mute. ẹ má gbé wọn mọ́. wọ́n tún ní mute bá tún gbé wọn ó ga o. ẹ má gbé wọn mọ́ kò necessary tó bá ti lè sẹ́ẹ̀dẹ̀ sí yín because ẹ great méjì gbọ́dọ̀ strong as well nǹkan tó máa mú strong kan sẹ́ẹ̀dì àtúnì sí committee lè strong. And the matter sort of thing is the matter I said that we could be reporting it, and that one out me is for 24 hours. I understand. So I said the standard in it will see anybody job at Delorun need the man be a share your then back finishing. So I don't book down for the open pages here. Professor Niama. How you pass? So what is kuku ye mi gbogbo ask me kini kan standard àwọn ma ni àwọn ma bá mi jagan o ma pè mí láyé TikTok yẹ kini kò yé mi. Mr. Richard ẹgbọn sókè bàbá wa user àwọn ti fà á jọ ká nínú ìṣe wọn ní ẹsẹ láti ní ká gbé yín sókè ní má ti ní tẹ́lẹ̀. Ọlọ́run náà máa kún iṣẹ́ o. àṣẹ o àṣẹ o. ó ń dùn àwọn àfọlọ́wà yìí o. honestly ó ń dùn bọ̀ yẹn ṣe ó ń dùn mọ́ wa. ìyá ẹ ṣe gan ni mo dúpẹ́ mo fẹ́ pàtẹ́wọ́ fáwọn èèyàn gan mi ìrí ṣe. Ọlọ́run náà wà pẹ̀lú yín gbogbo ọ̀nà bàdá wọlé lọ́wọ́ máa ṣàmì sí. Jẹ́rí ìyàlẹ́nu ló jẹ́ fún mi gbogbo orí kunkun tí gómìnà Ṣèyí Mákindé ń ṣe orí kunkun ló ṣe orí kunkun orí jìbìtì ẹ̀dá. wọ́n ní láúdà sà wọ́n ní kí bá wa sọ̀rọ̀ sókè sà wọ́n ní bá wa sọ̀rọ̀ sókè. mo ní ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi láti máa rí gómìnà Ọ̀yọ́ Ṣèyí Mákindé. ṣé ẹ ń gbọ́ nísìn? ẹ̀yin wa ṣe ń gbọ́ wọn nísìn. ẹ máa sọ̀rọ̀ yín máa comment section. orí kúkú tí níjà Ṣèyí Mákindé ń ṣe tó fi pé bí òun jẹ́ kankan níwájú ọmọ Yorùbá ìkíní bóun jẹ́ kankan bóun lè òun fẹ́ bá Yorùbá jà túrú president wa
Bọ́lá bàbá Ahmed Tinubu ṣe rí gbogbo nǹkan tó ń ṣe jìbìtì ní ọ̀rọ̀ ẹbí tẹ bá rántí gbogbo owó tó fáwọn tí bọ́ǹbù ṣẹlẹ̀ sí ṣe máa rí tó bá jẹ́ pé bàbá wa former governor of Èkìtì ló expose ẹgbà yẹn kò sẹ́ni ọ̀rọ̀ owó yẹn pẹ̀lú nǹkan tó bójúlé kó máa fi ṣe presidency ẹ̀ tó ń wá oríkú president ló wá kiri ẹ̀rí èyí kan ṣé ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní oko forest wa ibi tó ti gbá wọn ẹ̀yìn tí àwọn èèyàn gbé yẹn. ẹ̀rí Ṣèyí Mákindé kò lè fẹ́ kò lè wọ́wọ́ ẹ̀ mọ́ ó mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣe ní gbogbo because tó o bá jẹ́ bẹ́ẹ̀ ó ṣe máa stop olóyè kó má lọ síbẹ̀. ó fẹ́ wọnú gbọ́ lọ bá àwọn pípù yẹn àwọn ọmọ yẹn ń sìn àfàìmọ̀ kọ́ jẹ́ kó kó olóko yẹn bó ṣe wà ẹ̀ ṣẹ́rí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú igbó yẹn ó mọ gba gbogbo tó ń wa gold tó ń wa gbogbo rìn ní ọ̀run gba gbogbo kan ní inú igbó yẹn ṣé ó máa sọ pé gómìnà state máa sọ pé òun bá ẹni olùmọ̀kọ́ tó bá wọ bẹ̀ ẹ máa rí àṣírí yẹn torí ẹ̀ ló sọ pé kẹ́rìbọ̀dì máa wọ bẹ̀ tó jẹ́ kọ́ra mọ́ olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho ṣẹ́rí ó máa tẹ́gbẹ̀ yìí kò nígbà tó ní tẹ́ ṣẹ́rí gbogbo ọmọ tó ń ṣe yẹn abracadabra ni gbogbo abracadabra ó máa tẹ́ tẹ́ yẹn bá jẹ́ bàbá rọra ń wo ni bàbá òfu lára ó máa gbogbo tó jẹ ló máa pọ̀ bóyá yẹn. ó máa pọ̀ ohun tó jẹ. ó ń ṣe Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí kò mọ̀ pé òun ṣe Yorùbá ló dé máa kẹ́pa bóyá yẹn. Yorùbá dẹ̀ tó wé sẹ̀. gbogbo aburú tó ń ṣe tí gbogbo wa yìí tó káàtì gbogbo àfìsẹ́ ẹgbẹ́ kan tó bá fi tó dẹ̀ pé àwọn bó yìí àwọn Fúlàní tó kó mọ́ra tó ń ṣe gbogbo tó tẹ̀ láti máa prevent yìí àti máa accommodate yìí àwọn náà ló ń cause gbogbo problem fún wa without Fúlàní Yorùbá máa survive without Fúlàní Nigeria máa survive Nigeria as a country máa survive without them they don't bring anything to the table wọn mú nǹkan kan wá sórí table fún anybody. ẹ wo nǹkan tó wà gbogbo tó ti lọ ń dálẹ̀ lùkiri tó ti lọ ṣe pọ̀ gbogbo tó wà bẹ́ẹ̀ màálù tó ń sìn gan èlò ló ń sọ fún àpò federation account èlò ló ń sọ síbẹ̀ so àwa náà gbódúlé àwa Yorùbá àwa náà ń jẹ àwa sílẹ̀ fún wọn àwa sílẹ̀ fún ẹrú tó ṣiṣẹ́ fún wọn tí orí gbogbo àwa gbé gbogbo àwọn onírádàrádá àwọn mùsùlùmí wèrè tó sọ pé wọ́n pẹ́ kó àṣewọ́n ẹ̀ ti tún sí wọ́n ti pé wọ́n ti rí gbogbo nǹkan tó yẹ invitation tó fún Gumi wá sí Ọ̀yọ́ wọ́n ti rí pàtì ẹ̀ sìn gbogbo àwọn tó ń pe àwọn ní àáfàá orí gbogbo yẹn kò sígbà táà ní lọ táwọn èèyàn ní ṣe lọ bá wọn tó ṣógun lọ bá wọn wáyé yẹn so ṣẹ́ni gbogbo nǹkan tí à ń jà fún tí bàbá tọ́yìn ń bá ṣe fún wa pé ká lọ fún regional government àyè ń bá ṣe Nàìjíríà ni kò sígbà tí Yorùbá nàró. tí ò ní fàyà ẹ ṣe ń lọ bá wa ká tún gbé kọlù mi ẹ̀yin wà lórí ẹ ṣe wà lórí TikTok ń ti yẹn má wọrí ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. ẹ kú ètò. àjọ ń ṣètò ní sà. hello. hello à ń gbọ́ yín sà o. ṣẹ́rí ìjọ tí mo ti gbọ́ pé Ṣèyí Mákindé sọ pé òun fẹ́ yọ Olúbàdàn. mo gbọ́ pé òun fẹ́ yọ Olúbàdàn báyìí. ó ṣe o kò ṣe o àtìgbà yẹn mo ti mọ̀ pé ó ti fẹnu kọ ẹ̀yin ọgbọ́dọ̀ ó ní àwọn ọ̀rọ̀ tí ẹ bá wa mute sà à ń gbọ́ yàrá mi lórí fóònù. wọ́n ní olóòfẹ́ yọ Olúbàdàn tó yẹ pé nígbà tí ó wà ní gómìnà ó ti jẹ gómìnà rí gba ẹ̀wọ̀n wà kọ́lẹ̀. Olúbàdàn ìgbà tó jẹ gómìnà kan Mákindé wà kọ́lẹ̀ ó wá gbẹnu sókè torí pé ó ti wà nípò nọ́mbà gómìnà mo gbọ́ pé ló fẹ́ yọ Olúbàdàn àmọ́ nínú ọmọ yìí tẹ̀ ti ṣe mistake o. ó tó ti kà bàbá mistake burúkú. so ọ̀nà inú igbó tí federal kìíní bí tó kọ́ wọn ọmọ yẹn sí yẹn tó ní pé kọ́ má wọ bẹ̀ yẹn another mistake nìyẹn ó lọ ṣe curfew yẹn lásán mistake gbogbo Yorùbá mọ̀ àfi èèyàn tó rí ẹ̀ ò bá pé lónìí mọ̀ pé curfew yẹn ó fi ń bo nǹkan kan ní àfi Yorùbá ló máa mọ̀ pé curfew yẹn Mákindé fi ń bo nǹkan kan ní wọ́n má wọ bẹ̀
Tinubu kan ń wo ni Tinubu kan ń wo pé ọmọ kékeré ló ń ṣe ó dẹ̀ máa tẹ́gbẹ̀yìn ni ẹ̀yin máa wòran ẹ máa bẹ́tò bọ̀. àwọn bàbá ẹ ṣeun àwọn èèyàn tó pọ̀ tẹ̀ ti tẹ́ ọ̀rẹ́ dì àwọn èèyàn ló ti tẹ́ ọ̀rẹ́ dì Ògúndé o ta ló wà lórí kìíní bíbí rẹ bá wa gbóhùn sókè bíbí rẹ wo ni bíbí rẹ bá wa gbóhùn sókè o. sísá mi yes ma. ẹ ǹlẹ́ mà ọ̀yá mi mo kí yín o mo kí yín mo yìn yín ẹ kú ètò. bíbí rẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ kẹ́ni sọ̀rọ̀ ẹ má bínú mà ẹ ka ilẹ̀ bá gbóhùn sókè ẹ gbóhùn sókè. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín pápá pàṣà. ṣe rí ọ̀rọ̀ yẹn kò yẹ ká jẹ́ kó dùn wá ẹ rí i pé tí òòrùn mi bá ti ní tí ìlú bá ti ń ṣe déédéé lórí onípìẹ́ wà lábẹ́ odò ẹ rí i pé dúní ti wà lẹ́yìn wèrè yẹn ló jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yẹn ẹ rí i pé lọ́pọ̀ ẹgbẹ́ lọ dá olórí lọ́wọ́ kọ́ torí ká ṣe máa tó àṣírí tó tú síta inú ìburúkú ìyẹn nìkan pé ní àtúntò mi ìtẹ̀bí ìbọn rí ni ó tún sì kò fẹ́ bọ́ rí ìtókù ni ó tún sì kú ní ìlágbó ààrẹ ìmí ìwà lágbo ààrẹ tó ń wà ń bẹ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ ọbẹ wọn á sọ fún wọn. lágbo ààrẹ kí ló ṣẹlẹ̀. Kúsánì. ok Kúsánì tún wà lágbo ààrẹ. ẹ béèrè ẹgbẹ. ibo ló ń jàgọ ààrẹ gan ibo ló ń jàgọ ààrẹ. ọ̀nà ṣẹpẹtẹrí ní ọ̀nà ṣàkíyàn orí ẹni inú gbogbo àwọn pè bẹ̀rẹ̀ ní òkìkí gbogbo ọ̀hún torí ẹ̀rọ ẹ̀ dá olóyè lọ́wọ́ kọ́ lọ́fíìlókù padà. náà mo wá fẹ́ bí ara ènìyàn léèrè abúkú fẹ́ kọ́ tó sọ pé constitution sọ pé nítorí ìdílé ìgbèbí tó máa gbé ṣé constitution náà ló sọ pé àwọn ìlú kan lè kó bọ́ wá máa pa àwọn aráàlú tó ní ìlú pé káwọn ìlú míì kó bọ́ wá kó wá máa pa aráàlú. constitution yẹn ò sọ pé kí àwa gbébọn náà ká fèsì wọn padà àbí ṣé ìgbọ́ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu jáde àwọn èèyàn náà dẹ̀ dúró síbẹ̀ wọ́n dẹ̀ ń wò wọ́n dẹ̀ ń gbọ́ ohun tó ń sọ àwọn ọmọ Ọ̀yọ́ ẹ̀ náà dẹ̀ ń wò ẹgbẹ́ ìsọgbà àwọn èèyàn dọ̀dẹ̀ àwọn ọba náà lè sọ kálukú dẹ̀ dákẹ́ fẹ́ ẹdúró kí ló wà nù ṣèyí yẹn náà tó fi ń ṣe agbádọ. èmi ò mọ ní ṣèyí gbé mi o tó ń ṣapá bí tán. tó gbé sí gidigbo ọbì ojú tí ó fẹ́ kó lóye kú sókè lọ́hùn olóyè òkú ojú tì àràbà owó ojú tì rókò ayé ẹ ti bàjẹ́ ọbì ẹ wò ṣe rí àwọn tó ń tẹ̀lé lẹ́yìn lèdè fẹ́ pàrọwà fún àwọn súrì nǹkan kan ṣé wọ́n ti rí tójú wọn rí àwọn tó kù lẹ́yìn tó sì ń tẹ̀lé wọn kọ́ jẹ́ padà lẹ́yìn olórí burúkú wọn bẹ́ẹ̀ máa báyé wọn jẹ́ nìyẹn wọ́n ti rí àfihàn wọn o ṣọ́ ti rí àwọn olóṣèlú tó ń nunu fún nìyẹn o tẹ́lẹ̀ kan bá ṣe kínní àwọn náà máa ní gbẹ́nu sọ̀rọ̀ tó máa kẹ́ nìyẹn mọ́lé tó máa dùn ún ní ṣọ́ ti rí rẹ́gbẹ́ ìtàn gbèjà lọ́sọ̀gbọ̀n ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo tó bàjẹ́ mọ́ lára ẹ̀ ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀ èmi fẹ́ kí anybody lọ kẹ́kọ̀ọ́ lórí gbogbo tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ẹ wo bọ́yé ń pa àwọn èèyàn bíi ẹdìyẹ ẹ wù lórí ọ̀rọ̀ àgbà pos àgbowó ó ní kẹ́ ẹ gba kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ̀gún lọ́bẹ̀ pa. ó tún fún wọn ní kẹ̀kẹ́ ó tún fún wọn ní fóònù ẹ̀. wọn náà ìgé ẹtú wá kó bọ jáde lórí òkè ẹ̀wù àwọn sójà wá wò wọ́n lọ́kàn ẹ̀yìn má jù ṣèlú làwà yìí ṣèlú náà ń ṣe ìṣá ṣáwọn eléyìí lọ́pọ̀lọ́ ṣá. ṣé wọ́n sọ pé ẹ̀ kàwé ṣáwọn eléyìí kàwé ṣá ṣáwọn eléyìí kàwé. ẹ wo sójà tó ń wo àwọn tó kó bọ dání lókè lèrè táwọn wò wọ́n báyìí wọn lè súnmọ́ wọn sójà tó lè súnmọ́ wọn. aráàlú tó jókòó lọ́wọ́ dó ti lọ ẹgbẹ́ kò sọpọ̀ lórí gbogbo àwọn tó ń ṣe ìjọba ìyára ọ̀dẹ̀ ẹni wọ́n sọ ojú òde tì wọ́n ara ọpọlọ ọfọ́ fún gbému gan ọfọ́ fún gbému ẹ̀wò gbogbo tí kálukú wí ń ṣe ìbátidé bóyá máa rí fún nìyẹn kó lọ béèrè lọ́wọ́ kílókù ẹ̀ tó lọ ọmọ télọ̀ tó lọ tó kú tó lọ kó lọ béèrè lọ́wọ́ ẹ̀ tó kú lọ́yọ̀ tó lọ kó lọ béèrè lọ́wọ́ ẹ̀ kó lọ béèrè gbígbẹ̀yìn tiẹ̀ náà ṣe máa rí nìyẹn ẹ̀ràn ó dàbọ̀. ìyàwó ara bíbí rẹ máa gbóhùn sókè ọdún fi jánọ́ọ̀sì sí olórí burúkú wèrè bíbí rẹ máa gbóhùn sókè. ẹ ṣe ìyá mi. yes sir yes ma. kò ní sun yín kò ní rẹ̀. àṣẹ o àṣẹ o. láṣẹ àwọn onílẹ̀. àṣẹ. à ń gbọ́ ìmọ̀. màámi kan tó sọ̀rọ̀ tán nísìnyí tó ní ó yẹ káwọn obìnrin ká lọ bọ́ra sí òfin Ṣèyí Mákindé mo fi Olódùmarè ṣe rí mo yìí sọ fẹ́rẹ̀ mi lánàá ó ti wáyé pé mo wà Nàìjíríà ni màá ti mobilize àwọn ìyá arúgbó tó máa ti lọ. ọ̀tẹ̀ ẹ̀pẹ́ dé kíláàsì. a máa bọ́ra sí òfin ni tí ẹ bàjẹ́ ni. ìyá mi tó sọ̀rọ̀ yẹn
ìyá mi yẹn mo ṣàdúrà fún yín pé ẹ pẹ́ láyé ẹ pẹ́. Àná ni mo yín sọ fún yín yìí pé tó bá yẹ pé mo wà ní Nàìjíríà ni màá ti mobilize àwọn òbí a máa lọ bọ́ra sí òòfun ni. Ìyá mi kò ní sún yín kò ní ìròyìn máa bí tòun. àṣèdùmọ̀ràn à ń bàbọ̀. ọ̀tẹ̀ àwọn Fúlàní ti ṣíwọ́ Ìbàdàn wọ́n ti ń pa ọmọ Yorùbá lórí ó ṣe márúwá kò ṣe márúwá Ọlọ́run ògún ló máa parí o ẹ bá gbọ́ sókè bàbá wa àwọn wèrè yìí ti sọ̀ráǹdì wa yes sir. ló máa bá wa ṣe o. ṣe rí Ṣèyí Mákindé jẹ́ nìkan tí òwe Yorùbá kan máa ń sọ wípé ẹni tó mọni ní í ṣe ni ẹni tí ò bá mọ̀ yín dáadáa Yorùbá wuyì kò lè fi páàsì yín sílẹ̀ kò lè ṣe yín Ṣèyí Mákindé ló ń jẹ́ aṣinibánikẹ́dùn àṣenibánidárò ọmọ aráayé. bẹ́ẹ̀ ni torí ogun yẹn ló ṣòro ó ṣẹ́jù torí ẹni tí wọ́n fi nǹkan ṣáàtú máa ní ẹjọ́ nígbà yìí ló tún ṣe ń ṣe mí á ní àyìnbó ló tún wá kù sí àtún ṣàlàyé àtún tòótòótòótò á tún padà láti lọ yín sókè fún tọ̀hún. irú ẹ̀ ni Ṣèyí Mákindé mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ nǹkan tí màmá kan sọ pé àwọn Niger Delta side yẹn half Yorùbá ni. èmi náà mi gbọ́ rí. tá bá ti fẹ́ yan àwọn gọ́vnà míì àtàwọn àgbò oníjẹkújẹ ilẹ̀ Yorùbá àwọn olórí burúkú yẹn kí wọ́n jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣe pure full DNA. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé lẹ́yìn náà ti fẹ́ gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá báyìí ẹ ò bí wọ́n ṣe ń pawápawá àwọn farmers ní lọ sóko kò jáde kó wá ka constitution fún wọn ó pé ẹ má fi màálù jẹ oko mọ́ àwọn ìyá wo ò lè lọ sóko àwọn ẹ̀gbọ́n wo ò lè lọ sóko àwọn bàbá wo ò lè dáko mọ́ ebi ń pa wọ́n mọ́ nílé Ṣèyí Mákindé ò dẹ̀ ní owó kan tó arrange tó lè sọ pé èjì báyìí ni ká máa fún wọn o Ṣèyí Mákindé ó dẹ̀ bí mo ṣe ń wò lẹ́yìn yẹn ó dà pé kí n wọ mọ́ra kémi gan kidnap ẹ̀ síbí ó dàbí kí n wọ mọ́ra kémi náà kidnap ẹ̀ síbí ni kí n lù lálùbá mi èèyàn burúkú gbà èèyàn bí mo nílò ọ̀rẹ́ kan báyìí àwọn òṣòlù sì sábà sọ̀rọ̀ yẹn kíyàn bá ti rí wọn kó sá dànù kíyàn sá ni o wọn máa ń burú jù kíyàn sá kó dá wà kó má lọ́rẹ̀ kan tó bá jẹ́ kúrò àwọn tí ò kì í sábà sọ̀rọ̀ yẹn ni tá a tún máa bí yín pé báwo dẹ̀ tún ni àwọn ló máa jò ṣe jù àwọn náà wọ́n dẹ̀ tún ṣe yín Ṣèyí Mákindé sí bàbá Tinubu. ẹ bá wa láìkè ètò yìí torí Ọlọ́run ìjọba wa ṣe tán pọ̀ ṣé kò ti yẹ kó rí green light tí bàbá Tinubu ń tòbọ̀ látòkè tó ń dàrú nsàlẹ̀ táwọn àwọn atọ̀run ìwà tí èyí ṣe tó jẹ́ pé settlers ni wọ́n ní Nàìjíríà ó wá mú ẹ sọ́dọ̀ èló ni wọ́n bá àfẹ́ tó tí èyí ó ṣe gómìnà lẹ́ẹ̀mejì. èló kó ṣe gómìnà lẹ́ẹ̀mejì ó wá fẹ́ pọ̀ ọmọ ọ̀yẹ́ ẹ̀gbẹ́ kì í ṣe ọmọ ọ̀yẹ́ náà kí bàbá Tinubu sì dákẹ́ wọ́n ń wò náà wọ́n ń wo bí sí yóò jẹ́ lára rẹ̀. Tinubu bàbá Tinubu náà burú o tún kẹ́kọ̀ọ́ lára bàbá yẹn wàhálà ìbò tí ó fi sí practice ṣẹlẹ ọ̀dọ́ pé kẹ̀kẹ́ bá ti jẹ́ wájú lámà pariwo ó ta mí ó ro mí o àlè rárá àwa ni wàhálà kẹ́rì kí ọkọ̀ dákẹ́ kó máa wòyàn kó máa ní kí ló dé tí ò máa ní àkòsí wàhálà kí ẹ máa wòyàn ó dáa jù ẹni pé bàbá Tinubu kì í sọ̀rọ̀ kì í ta nǹkan tó fẹ́ ṣe gan bàbá Tinubu ní sọ́sẹ̀ akọ ara máa yín wọn lẹ́ẹ̀kan máa yín lẹ̀. Tinubu kẹ́kọ̀ọ́ lára Abíọ́lá àtàwólọ́wọ̀ ni. ó kẹ́kọ̀ọ́ wá mọ tó ṣe rí òye yín ò tètè yé Yorùbá ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé Abíọ́lá ló ti ń lọ sókè tẹ́lẹ̀ ipò tí Dangote wà nílẹ̀ Yorùbá lénìí káàkiri àgbáláyé Abíọ́lá ló yẹ kó wà bẹ́ẹ̀ wọ́n mú kó lọ́nà ni kí ni Dangote ṣe tí àwọn Abíọ́lá ò lè ṣe wọ́n mú kúrò lọ́nà ni so gbogbo àwọn adarí Bọ́lá Ìgè ni gbogbo àwọn Gani Fáwẹ̀ gbogbo àwọn yẹn wọ́n ti mú wọn kúrò lọ́nà ṣe Yorùbá ó ti pẹ́ kí Yorùbá tó jí ó ti pẹ́ kí Yorùbá tó jí ẹ ṣe bàbá wa ó ti pẹ́ ẹ ṣe máa bí tó bọ̀. kódà sóòyè wọ́n fàájà gidi ẹni bá ṣe ń wọlé ya lọ́wọ́ láti bẹ̀rẹ̀ wọ́n ní ìyá Ṣèyí Mákindé gan ní kì í ṣe pé Port Harcourt ló ti wá wọ́n ní àwọn kan ní Cameroon ló ti wá pípé kàn wá gbé Port Harcourt mi ò mọ o mi ìnáná o mi ànáná o àṣọmọ mi kan náà ní mi ànáná o mi ànáná o ká tún gbé kọ́ọ̀lù ẹ̀yọ̀ kan sí lórí fún ká wá sórí TikTok adúpẹ́ pàtẹ́ gbọ́ yín lé mi ẹ bá wa gbọ́n sókè bàbá mi. ẹ ló àti gbé kọ́ọ̀lù yín sà.
kí n máa padà sọ àwọn ọ̀rọ̀ kan òdì kí n kọ́kọ́ sọ̀rọ̀ ṣe rí alálẹ̀ ló ń ti Ṣèyí Mákindé àtòrí Sunday Igboho torí Ṣèyí Mákindé mọ̀ wọ́n ṣe fẹ́ pa Sunday Igboho ló fà á tí ò fi gírì pẹ̀lú ẹ̀ pé wọn ò rí pa lọ́jọ́ yẹn ẹ bá wo kò gba ti Sunday Igboho rárá kò tiẹ̀ fẹ́ rí ní ẹ̀ lára àmọ́ Ọlọ́run jù lọ nítorí pé àwa mẹ̀kúnnù ọmọ Yorùbá ní Sunday Igboho ń jà fún òun wá ń jà sí àpò ara ẹ̀ ìyẹn lórí àwa mẹ̀kúnnù fi máa bí léèrè tó máa ti ṣubú àtòun àti fámílì ẹ̀ lágbára Ọlọ́run kò ní bọ́ra rí kúrò bí tó wà yẹn tó bá dẹ̀ bá rí kúrò bẹ́ẹ̀ ọdún ọgbà ẹ̀ tó máa kú sí torí kò kí tẹ̀ ṣe eléyìí tẹ̀ ní tó sọ pé kíní kan constitution oníṣẹ̀ṣẹ̀ tó bá pa anybody constitution tó bá ṣe kíní kan constitution eléyìí constitution Ṣèyí Mákindé ipò tí mu gọ́ọ̀mù. ṣé constitution yẹn ló ní kí àwọn Fúlàní máa pa wá ni kó má jẹ́ ká dáko kó máa gbé àwọn ọmọ wa àbúrò wa àtàwọn ìyá wa kó máa gbé wọn bá sùn ṣé òun ò kì í rí ni bí ò bá rí ṣé kò kì í gbọ́ ni àmọ́ ìwà ìkà inú ẹ̀ tí ò bá ti bẹ́ẹ̀ ó ti mọ̀ wípé tí Sunday Igboho bá fi wọgbó yẹn ó máa kó àwọn ọmọ yẹn bọ́ta kò dẹ̀ fẹ́ torí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Akóṣìbérò ni Ṣèyí Mákindé yìí o. bẹ́ẹ̀ ni ìkan nìyẹn èkejì gbogbo nǹkan tọ́nà wà ń bẹ̀ yẹn wọ́n jọ wà ni gan ló ń fún wọn láṣẹ ó ṣeé ṣe kékeré ní ẹ̀gàn máì tí ìsìnkú tó débẹ̀ kó jẹ́ ìgbà tó débẹ̀ ọkọ̀.